Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 20 títí dé 26. Ó kà báyìí: àwọn Gíríkì kan sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ. Àwọn wọ̀nyí ni ó tọ̀ Fílípì wá, ẹni tí í ṣe ará Bẹtisáídà ti Gálílì. Wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé, alàgbà, àwa fẹ́ rí Jesu. Fílípì wá, ó sì sọ fún Áńdérù. Áńdérù àti Fílípì wá, wọ́n sì sọ fún Jesu. Jesu sì dá wọn lóhùn pé, wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé àlìkámà bá bọ́ sí ilẹ̀, tí ó bá sì kú, ó wà ní òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, yóò sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ láyé yìí ni yóò sì pa á mọ́ títí ó fi di ìyè àìnípẹ̀kun. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn, àti pé níbi tí èmi bá wà, níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, òun ni Baba yóò bu ọlá fún. Ní ìsinsìnyí ni à ń pọ́n ọkàn mi lójú. Kí ni èmi ó sì wí? Baba, gbà mí kúrò nínú wákàtí yìí. Rárá, ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí. Baba, ṣe orúkọ rẹ lógo. Nígbà náà ni ohùn kan ti ọ̀run wá wípé, èmi ti ṣe é lógo. Nítorí náà, ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ wípé àrá ń sán. Àwọn ẹlòmíràn wípé áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. Jésù sì dáhùn wípé, kì í ṣe nítorí mi ni ohùn yìí ṣe wá, bí kò ṣe nítorí yín. Ní ìsinsìnyí ni ìdájọ́ ayé yìí dé. Nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde. Àti èmi, bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣe àpẹẹrẹ irú ikú tí òun yóò kú. Nítorí náà, àwọn ìjọ ènìyàn dá a lóhùn pé, àwa gbọ́ nínú òfin pé Kristi wà títí láéláé. Ìwọ ha ṣe wípé a ó gbé ọmọ ènìyàn sókè? Ta ni ó ń jẹ́ ọmọ ènìyàn yìí? Nígbà náà ni Jésù wí fún wọn pé, nígbà díẹ̀ sì ni ìmọ́lẹ̀ wà láàrin yín. Ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, kí òkùnkùn má ṣe bá yín. Ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi òun ń lọ. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́, kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara pamọ́ fún wọn. Àwa ń fẹ́ rí Jésù. Nínú àyọkà yìí, a rí ìpòǹgbẹ tí ó dára láti ní nípa ìjọsìn. Àwa ń fẹ́ rí Jésù. Olùsìn tòótọ́ tí ó bá ń fẹ́ rí Jésù ni àwọn ẹ̀kọ́ tòní yóò bá lára mu. Ẹ̀kọ́ ìsọnidọmọlẹ́yìn Kristi ni láti kú kí a tó so èso ọ̀pọ̀lọpọ̀. Ẹsẹ̀ 24. Láti sọ ẹ̀mí ẹni nù kí a tó pa á mọ́. Ẹsẹ̀ 25. Títọ Jésù lẹ́yìn. Ẹsẹ̀ 26. Gbígbé àgbélébùú ẹni ń tọ́ka sí ìsẹ́ra ẹni. Ìfaradà tí ọmọ ẹ̀yìn Kristi tòótọ́ ní láti là kọjá. Jésù ṣàlàyé irú ikú tí yóò kú. Ikú oró lórí àgbélébùú fún ìràpadà gbogbo ẹ̀dá. Ẹsẹ̀ 28 títí dé 34. Lẹ́yìn náà, a ó ṣe é lógo. Bí ìwọ náà bá fẹ́ mọ Jésù sí, tún àyọkà yìí kà, kí o sì máa ṣe ohun tí Jésù fẹ́. Àdúrà. Jésù Olúwa, mo fẹ́ máa rí ọ ní ọ̀nà mi gbogbo. Jẹ́ kí n mọ̀ ọ́ sí lójoojúmọ́. Àmín.